Kù dédé àsìkò gbogbo tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, jẹ́ kí a gbàdúrà. Bàbá wa Ọlọ́run wa, olùfẹ́ wa, látìlẹ́yìn wa, ibi ìsádi wa, gbé yín ga fún àánú àti ojúrere ńlá láti àrígbà. Àdúgbò fún oore ọ̀fẹ́ tí ò wọ́pọ̀ yìí o, láti tún rí ọjọ́ tó gbẹ̀yìn nínú oṣù kẹta. Ògo yín àti ọlá ni fún orúkọ yín Ọlọ́run aláàánú wa, fún oore ọ̀fẹ́ tí kò ṣeé fowó rà yìí. Ògo ni fún orúkọ mímọ́ yín, ọba tó dá ẹ̀mí wa sí o. A bẹ̀rẹ̀ oṣù kẹta láyọ̀, ó tún mú wa parí rẹ̀ láyọ̀. Ògo fún orúkọ mímọ́ yín Ọlọ́run, ẹ gbọ́ pé àti yín wa. Ọ̀rọ̀ tí a gbéyàwó lé ní kó ṣe ayé ọkàn àti ara wa ní rere, kó má ṣe olùdí sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́ ajé, ọjọ́ 21 oṣù kẹta. Àkòrí tí a ó gbéyàwó sọ wípé a lè lo àwọn aláìgbàgbọ́ pẹ̀lú. A lè lo àwọn aláìgbàgbọ́ pẹ̀lú. A máa kọ sórí wa nínú Tímótì kejì orí ìkejì ẹsẹ̀ 20. Tímótì kejì orí ìkejì ẹsẹ̀ 20. Ṣùgbọ́n nínú ilé ńlá o, kì í ṣe kìkì ohun èlò wúrà àti ti fàdákà nìkan ní bẹ́ẹ̀nbẹ́ o, ṣùgbọ́n ti igi àti ti amọ̀ pẹ̀lú, àti òmíràn sí ọlá àti òmíràn sí aláìlọ́lá. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Ẹ́sírà orí ìkíní ẹsẹ̀ ìkíní dé ìkọkànlá. Ìwé Ẹ́sírà orí ìkíní ẹsẹ̀ ìkíní dé ìkọkànlá. Ṣùgbọ́n nítorí àkókò wa, kí àwọn oní Yorùbá kí wọ́n máa bá wa kà á lọ. Ẹ̀tẹ́ tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní ọjọ́ ajé. Ẹsẹ̀ àkọ́sórí wa tòní sọ fún wa pé nínú ilé ọkùnrin ńlá, àwọn ohun èlò sí ọlá wà àti àwọn ohun èlò sí àìlọ́lá wà. Ọlọ́run máa ń sábà wá nǹkan láti lo àwọn ènìyàn fún. Yóò lo àwọn ọmọ rẹ̀ gẹ́gẹ́ bí ohun èlò sí ọlá, nígbà tí àwọn tó kọ̀ láti gbé ayé mímọ́ yóò jẹ́ gẹ́gẹ́ bí ohun èlò sí aláìlọ́lá. Lọ́jọ́ kan, nígbà tí mo ń wa ọkọ̀ lọ sí ìjọ láti lọ ṣe iṣẹ́ ìránṣẹ́ fún àwọn ènìyàn tí wọ́n ṣàìsàn, mo wá sínú súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ tó lágbára. Lẹ́yìn ìgbà díẹ̀, mo kíyèsí apá ọ̀nà kan tí ó já geere, tí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ kò sí níbẹ̀. Mo sì gbé ọkọ̀ mi lọ sí ibẹ̀, láì mọ̀ pé òfin kan wà pé ọkọ̀ lè gba apá ọ̀nà náà nígbà tí agogo 10 òwúrọ̀ bá kọjá nìkan. Ìdí nìyẹn o tí ibẹ̀ fi já geere. Àwọn ọlọ́pàá kan dá mi dúró. Wọ́n ní, ǹjẹ́ o kò mọ̀ pé o kò lè gba ojú ọ̀nà yìí tí agogo 10 ò bá ì tí lù, àti bí agogo 10 bá lù nìkan ni o lè gbà á? Mo sọ fún wọn pé èmi ò mọ̀ o, kí wọ́n jọ̀ọ́ kí wọ́n má bínú. Wọ́n ṣàlàyé fún mi pé mo sì ṣàlàyé fún wọn wípé olùṣọ́ àgùntàn mà ní mí, àti pé mò ń kánjú láti lọ gbàdúrà fún àwọn tó ṣàìsàn kan ni. Wọ́n ní kò burú, o mọ ohun tó yẹ kí o ṣe. Mo mọ̀ pé wọ́n ń béèrè fún owó ẹ̀yìn ni o, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run mi ò lè ṣe o. Nítorí náà wọ́n ní ìwọ yóò dúró níbí títí agogo 10 kí o tó lè kọjá. Bí mo ṣe dúró, àwọn ọmọ àdúgbò kan tó wà nítòsí wọ́n dá mi mọ̀ o. Ọ̀kan nínú wọn sọ pé Dádì Adébóyè nìyẹn ka ẹ. Ó dàbí wípé àwọn ọlọ́pàá yẹn ń yọ wọ́n lẹ́nu ni o. Ẹ jẹ́ kí a lọ ràn wọ́n lọ́wọ́. Nígbà tí àwọn ọlọ́pàá rí wọn pé wọ́n ń bọ̀, wọ́n ya fi mí sílẹ̀ kíákíá. Ní irú ìṣẹ̀lẹ̀ náà, Ọlọ́run lo àwọn ọmọ àdúgbò láti halẹ̀ mọ́ àwọn ọlọ́pàá kí wọ́n lè jẹ́ kí n lọ. Nígbà tí Ọlọ́run fẹ́ tú àwọn ọmọ Ísírẹ́lì sílẹ̀ ní Bábílónì, ó lo Kírísù, olórí tó jẹ́ aláìgbàgbọ́ ní ìgbà pípẹ́ ṣáájú ìbí rẹ̀. Àìsáyà sọ tẹ́lẹ̀ nípa rẹ̀ àti pé yóò kópa nínú ìtúsílẹ̀ àwọn ọmọ Ọlọ́run nínú ìwé Àìsáyà orí 44 ẹsẹ̀ 22. Ìwé Àìsáyà orí 65 ẹsẹ̀ 1 dé 5. Ọlọ́run lè lo àwọn aláìgbàgbọ́ láti ṣe ìfẹ́ rẹ̀ ẹ̀wẹ̀. Àwọn aláìgbàgbọ́ bẹ́ẹ̀ yóò sì tún padà yọrí sí ọ̀run àpáàdì o, tí wọn kò bá yọ̀ǹda ayé wọn fún Kristi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ tí wọ́n jẹ́. Wọn yóò parí sí ọ̀run àpáàdì. Ẹni tí ó bá gbà á gbọ́, a kò ní dá lẹ́jọ́, ṣùgbọ́n a ti dá ẹni tí kò bá gbà á gbọ́ lẹ́jọ́ náà, nítorí kò gba orúkọ ọmọ bíbí kan ṣoṣo ti Ọlọ́run gbọ́. Ìwé Jòhánù orí 3 ẹsẹ̀ 18. Olùfẹ́, jọ̀wọ́ ayé rẹ fún Kristi. Tí o kò bá ì tí ì ṣe bẹ́ẹ̀, tí o kò bá ì tí ì di àtúnbí, kí o sì bẹ̀rẹ̀ sí ní gbé ìgbé ayé mímọ́,
kí Ọlọ́run bá lè lò ọ́ gẹ́gẹ́ bí ohun èlò sí ọlá tí kìí ṣe sí àìlọ́lá. Kókó ọ̀rọ̀: Ọlọ́run máa ń lo àwọn ènìyàn nígbà gbogbo fún ìfẹ́ rẹ̀. Ẹ̀wẹ̀, wọ́n lè yàn láti jẹ́ yálà ohun èlò sí ọlá ni àbí ohun èlò sí àìlọ́lá. Ìjà sọ pé bàbá mi, Ọlọ́run ṣe mí ní ohun èlò sí ọlá, má jẹ́ kí n ṣe ohun èlò sí aláìlọ́lá. Ǹjẹ́ tí a bá rí àwọn tó yí wa ká tí wọn kò tí ì fi ayé wọn fún yín Ọlọ́run, Olúwa bá wa gba ayé wọn là kí àwọn náà kí wọ́n lè jẹ́ ohun èlò sí ọlá. Olúwa yóò ràn wá lọ́wọ́ ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ káwọn èèyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Nání ohun àní nání o. Ó dàbọ̀.